Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ẹwà èdè Yorùbá. Orúkọ mi ni olùkọ́ Michael Adé Ọmọlóyèdé. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fi ìbà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ́mọ́ mi yan, ọlá àbàtà tí mọ́dọ̀ mi ṣàn. Ẹ̀yin ni jọ̀jọ́ àgbò tí mágbò mi ní bàbá ẹ ṣé mo dúpẹ́. Tẹ́ ẹ mú wa wà láyé láàyè rere lónìí. Òwe Yorùbá tí a ó máa gbéyẹ̀wò sọ wípé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́. Ìyẹn arọ tó bá gbọ́n, bí bẹ́ẹ̀ kọ́ yóò parọ́. Kí ni ìtumọ̀ òwe yìí? Ní kété tí arọ bá ti gbúrò ogun ni ó ti máa palẹ̀mọ́ kí ogun náà bá máa bá níbi tó wà. Èyí túmọ̀ sí wípé ìkéde tí a bá gbọ́ kí a máa ṣe àtúnṣe sí ní àkókò kí a má bàa pàdánù, kí a lè jẹ ire nínú ìkéde náà. Bí àpẹẹrẹ nígbà tí wọ́n bá sọ wípé ìyàn ń bọ̀ nígbà báyìí, kí èèyàn ti pèsè ara rẹ̀ sílẹ̀ ní àsìkò ọ̀pọ̀ kí a má bàa pàdánù nínú àsìkò bẹ́ẹ̀. Ogun àwítẹ́lẹ̀ kì í parọ́. Ìyẹn arọ tó bá gbọ́n. A ò ní rí jù báyìí lọ lórí ẹwà èdè Yorùbá títí a tún máa fi pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀. Ẹ ṣé, ó dàbọ̀.